kámẹ́rà ṣe olú ẹ̀wọ́ àwọn bàbá máa ṣe kúnlẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Kábíyèsí ló dé rà. Ṣé rí mo ṣe wàhálà nínú ẹni sà bàbá ẹ kọ́kọ́ padà lọ́nà ẹ kọ́kọ́ padà lọ́nà ẹ kọ́kọ́ padà lọ́nà ẹ kọ́kọ́ padà lọ́nà.
ṣe ní ẹgbà mi mo kàn súnmọ́ gbọ́dọ̀ mo ní ẹ̀gbọ́n mo ní Jésù kórè dà sílẹ̀ ẹ̀fì sápò fún mi dà ẹ bá lọ wọ́n tó fún mi àná ìjọba bá nìyẹn àwọn ọmọ náà tẹ̀sí kà sọ́ ṣe tó bá ti kọ́ńtà mọ́ ministration ti ní ẹ̀ẹ́dẹ̀ tẹ̀ tó wù mí ọ̀hún mo ti bá mi lé máìkì yẹn wọ́n kọ́ lè máa ṣe é lójijì ayọ̀dẹ́ sọ̀rọ̀ kẹ́rí táìmù sí ẹ wà wọ́n àwọn kan wà lókè pé tó bá dúró àdí bíi pass one kì í ṣe pé wọ́n sùn kì í ṣe pé wọ́n sùn ṣùgbọ́n wọ́n pèsè ìlú ẹ̀yẹ gbọ̀dẹ̀ tó ṣàtàkùn náà wọ́n pè àwọn ẹ̀rọ wọ́n máa ń ṣe dáadáa wọ́n máa ń gbọ́kọ̀ sẹ́yìn ní ilẹ̀ gbàgbé ní tẹ́sí wa tí mo sọ ẹ̀ náà nígbà lè dé ó kọ̀ wá sún ohun díẹ̀ ọ̀sán yẹn kọ́kọ́ lọ bá lápapọ̀ ọ̀sán yẹn dá pọ̀ ẹ̀ olóòtú ti gbọ́ pé yàrá. ó padà wá lẹ́ẹ̀kejì yẹn dídé nítorí pé kò bẹ́ẹ̀ lọ́mọdún tó fẹ́ sùn tó fi wá sí ṣọ́ọ̀ṣì ọ̀sán yẹn tábẹ̀ lẹ́ẹ̀kejì ló dé bẹ́ẹ̀. àwọn tó ti ẹ̀ sàgbà tó dé ẹ̀kẹta ẹ̀yà gbọ́dọ̀ tó ẹ̀yìn o àbí ìṣòro ìgbà ní ìmọ̀ ọlọ́dún mọ̀ bóyá wẹ́dà ó ti rẹ̀ ẹ̀ṣẹ̀ ní ìgbà tí tó kọ́ ṣe ẹyin lẹ́nu bó ṣe bọ́ọ̀lù ẹ̀ ṣe wálé ìkẹta bá ó pọ̀ pé fún bẹ́ẹ̀ ni táǹgà ẹni church place prayer point àlùọ̀dà kò sẹ́ni wọ́n ti tó gbọ́ ẹ̀ka ọ̀sà ẹ̀ lè di etí yẹn wúlẹ̀ wọ́n dákẹ́ ìgbà tó má ṣe wé kó láti dín ní mìtì ẹ̀kọ́ àṣẹwé ọmọ pé kẹ̀kẹ́ ṣe brọ́dà wọ́n kọ́ kẹ́ni kọ́kọ́ yìí brọ́dà jọ kí ló ṣẹlẹ̀ lánàá ó tọ́ Bayo, ìkànnìṣà, ìgbóhùnṣà, àwọn ọlọ́run ló dájú, ẹlọ báyọ̀, àwọn fẹ́ gbé lórí sókè lálẹ́. Ṣẹ́ni ọlọ́run lé ní gbìyànjú sókè, àwọn ọkọ̀ òwúlọ́kọ̀ pé ẹ̀yìn nìkan láàrin gbogbo ènìyàn. Ẹ̀sà, ẹ bá fẹ́ kó wá sí ìṣẹ̀lẹ̀ ló ká mọ́ ní ọ̀pọ̀. Amigo? Essa é boa? Quem é isso? Cheque. Cheque, ele é bom. É bom me cheque. E bom. E não vai mais que vai depois o homem. Essa vai. Tem para ver todo mundo que não sou de todo mundo que eu sei. Aí eu amo, não quero. Essa vida que eu vou fazer, você sabe quando você ẹ má jẹ́ kí nǹkan ṣe ilé tó délé sà mẹ́wàá ti ṣẹlẹ̀ láyé 50 ṣẹlẹ̀ lónìí à láyọ̀ o tètè pé ẹgbẹ́ máa pẹ̀lú ayé ẹ̀tún máa dára nílò alpha ṣe ẹ̀jẹ̀ abẹ́jẹ́ ẹ̀dá mi lóhùn ọ̀rọ̀ lórí ẹ̀dọ́ òní náà ayé mo sọ̀rọ̀ ayé wọ́n lọ́dọ̀ wọn ṣeré wọ́n ti pè mí ẹgbẹ́ tí mo rí ní sọ̀rọ̀ lórí fóònù tí mo kọ̀ bẹ́ẹ̀ ní ẹ padà mo kọ̀ ní sọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹ̀kí pé ẹni padà mo kọ̀ wọ́n ti kọ́ bíbí sí ìfọ̀ ẹ̀lẹ́kùn náà press 1 mo kọ̀ bọ́. Mo kọ́ wọ́n fún mo dúró káàdì. Hello. Sorry, I was saying, God will punish us.